ẹni olùfẹ́ mi ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Bella Shmurda ó ń fẹ́ Wùnmí ẹ jọ ẹ jẹ́ ká jọ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ yìí a ti ń pè lówe ó ti ń láàárọ̀ nínú o ṣé lóòótọ́ ni Bella Shmurda ó ń fẹ́ Wùnmí torí information kan ló tún tó mi lọ́wọ́ látàrí ilé tí Bella Shmurda tó gbà fún Wùnmí ẹ pé ń ṣáwù wọ́n ní Wùnmí ò lè gbélé mọ́ o wọ́n ní Wùnmí ò lè gbélé mọ́ ó ti wá di báwo ni kán ṣe pè Wùnmí ti wá di àtìkiri bí ẹran orí rẹ̀ sì kò lè gbélé mọ́ wọ́n ní ilé Ìyábọ̀ Òjó òun ni Wùnmí fi ṣe ibùgbé sìn pé ilé tí Bella Shmurda gbé fún kò lè gbé bẹ̀ ó ti ti ibẹ̀ pa kíní yìí ló wá ń kọ mí lóminú pé ẹ gbọ́ná ọ̀rọ̀ Bella Shmurda yìí à ń pè lówe ó mà ti wá láàárọ̀ nù Bella Shmurda ọ̀rẹ́ tímọ́tímọ́ la mọ̀ kó jẹ́ sí Mohbad ṣé lóòótọ́ ni Bella Shmurda náà ó ń jẹṣẹ́ Wùnmí ni torí pé a ti ń gbọ́ ọ̀rọ̀ Bella Shmurda yìí ó ti tó ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin tọ́rọ̀ yìí ti ń jẹ jáde tó ti ń jẹ jáde tó ti ń jẹ jáde but èmi ò fi taratara mi ò fi believe ẹ̀ but ìgbà tí Karimo tó wá burst ọ̀rọ̀ yìí Karimo ló wá burst ọ̀rọ̀ yìí ó ní Wùnmí ò lè gbélé mọ́ ilé tí Bella Shmurda gbà fún ó ti ti pa ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ló lọ ń jókòó sí ibẹ̀ ló ń gbé ń sìn ibẹ̀ ló ń sùn ibẹ̀ ló ti ń jí ń sìn yìí kò lè gbélé mọ́ ọkọ̀ ẹ̀ ò balẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn wá kọ mí lóminú pé ṣé lóòótọ́ ni Bella Shmurda ó ń jẹṣẹ́ Wùnmí ni ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ẹni mélòó ni Wùnmí fẹ́ jẹṣẹ́ nù kò máa dáa kí ajá máa jẹ placenta èèyàn o Ọlọ́run ó dàbẹ̀ ni pé ọmọ Wùnmí ajá ló jẹ placenta ẹ̀ ajá ló jẹ olubi ọmọ ẹ̀ ajá ló jẹ nígbà tí ìyá àti bàbá ẹ̀ bí ní kékeré bóyá wọn ò bò mọ́lẹ̀ síbi tó yẹ kán bò mọ́lẹ̀ dáadáa ajá ti hu olubi ẹ̀ ó ti jẹ òun náà ló ń jẹ́ kó máa Wùnmí ti wá di animaṣahun gbáà Wùnmí ó ti wá di animaṣahun gbáà àfàìmọ̀ kó má jẹ́ pé Bella Shmurda gan náà ló lóyún inú ẹ̀dẹ́ àfàìmọ̀ kó má jẹ́ pé Bella Shmurda òun ló ní oyún inú ẹ̀ torí ọ̀rọ̀ Wùnmí yìí kò tiẹ̀ wá yéèyàn mọ́ Ọlọ́run tí ń bá sọ pé láti ìgbà tí mo ti dé ilé ayé mo máa ń gbọ́ pé wọ́n náà àwọn obìnrin wọn ò ní tìjú kò sí ohun tóbìnrin ò lè ṣe àdójúkọkọrọ sọ ni wọ́n aṣọ wọn tó ń tú tó ń ró yẹn bó bá lè tú ó tú bó bá lè dànù kó dànù wọ́n nítumọ̀ ẹnìyẹn but mo ti wá rí obìnrin ẹ̀dá bíi ti Wùnmí ó wá ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n kí ló dé tájá bá tiẹ̀ jọlúbi ọmọ ẹ̀ ìwọ̀n ló tiẹ̀ yẹ kó mọ̀ ìwọ̀n ló yẹ kó mọ̀ ẹnu òkun tiẹ̀ wá sí lára ìwọ ọmọ Wùnmí ẹnu òkun tiẹ̀ wá sí lára ẹ̀ recently yìí náà la tún sì gbọ́rọ̀ ẹ ẹnu ànọ́sẹ̀ níyì náà la tún sì gbọ́rọ̀ ẹ lórí ọ̀rọ̀ Sam Larry àtọba tọ́ni Sam Larry ló kọ́kọ́ ń jẹṣẹ́ kó tó gbé ẹ fẹ́lẹ́gùsì ó kàn lọ́ọ́ fi tiẹ̀ rẹ́ bàbá yẹn ní ara ń sìn ká ní bàbá yìí bá mọ̀ ni ká ní bàbá yìí bá mọ̀ pé irú ọmọ tó jẹ́ nìyí ni kókò tiẹ̀ má tiẹ̀ bẹ ní nǹkan kan ṣe pọ̀ gbogbo ṣe fẹ́ lọ tánìṣì méjì bàbá yìí náà nísìn tó bá ń porí ajá wọ́n máa porí kòkò tó fi sìn sìn tó bá ń porí Liam sìn wọ́n ń porí ọba mọ́ náà nísìn bóyá Sam Larry gan ló ní Liam ni ta ló tiẹ̀ mọ̀ bóyá Bella Shmurda yìí náà ló tún lóyún inú ló tún lè Liam ni ta ló tiẹ̀ mọ̀ kí ló dé ìwọ ọmọ Wùnmí yìí kí ló dé tó bá ti jẹ́ pé ajá ló jẹ olubi ọmọ ìwọ̀n ló yẹ kó mọ̀ náà ìwọ̀n ló yẹ kó mọ̀ Ọlọ́run má jẹ́ kí n bí ọmọ Wùnmí yìí Ọlọ́run má jẹ́ kí n ní ọmọ Wùnmí lẹ́gbọ̀n àbábúrò adójútì ni ọmọ gbáà ni adójútì ni ọmọ
adójútì ni ọmọ tó ń kúnjọ súná ọlọ́run ṣé ọlọ́run dáríjì mi ṣọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí o ṣé kò tóbi jù díẹ̀ báyìí but mo máa sọ́nà ni tó bá jẹ́ pé ńgbà tí ìyá Wùnmí tó lóyún Wùnmí kí oyún Wùnmí wálẹ̀ ìyá Wùnmí máa ké o a máa ké a ní oyún ìdẹ́ tún wálẹ̀ oyún ìdẹ́ tún wálẹ̀ kò dẹ̀ ní mọ̀ pé orin lọ́lọ́run fi ṣe fóun wá wò sí o bí Wùnmí sáyé sí wo bẹ́ẹ̀ ó kú lè jẹ́ pé òwú tí ìyá náà ni ọmọ gbé because a gbọ́ pé àlòpọ̀ ọlọ́pàá náà nìyà irú àbúrúkú báyìí náà nìyà náà ń hù tí wọ́n fi lé kó lẹ́nu iṣẹ́ báwo ni ò ṣe ní ọmọ ẹ̀rọ lólùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ọ̀rọ̀ Wùnmí là ń sọ ọ̀rọ̀ Wùnmí ló tún òun ní information yẹn tó tẹ̀wá létí pé kò gbé ilé tí Bella Shmurda gbà fún mọ́ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó òun ló lọ ń gbé actually àbúrò mi kan tó ń gbé South Africa Dọ́lápọ̀ ló ń jẹ́ Dọ́lápọ̀ ló ń jẹ́ ó sọ fún mi ó ní ṣé mo mọ̀ pé ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ni Wùnmí ń gbé sí mo ní kó bá rẹ̀ dàtọ̀ pé kí ló fẹ́ lọ máa ṣe ní ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó pé ó lọ físìtì ẹ̀ ni pé kò lè lọ gbé bẹ̀ torí ó nílé tó ń gbé Mohbad lówó tó bá fẹ́ gbalé mi ó lè gbalé mi tó bá fẹ́ gbé nínú ilé tí Mohbad gbígbé yẹn mọ́ ó lè gba ilé mi kí ló fẹ́ lọ kó bá Ìyábọ̀ Òjó fún tó fẹ́ lọ máa gbé bẹ̀ mo ń sọ fún àbúrò mi Dọ́lápọ̀ yẹn bẹ́ẹ̀ pé no kò lè gbé bẹ̀ Dọ́lápọ̀ tó bá ń gbọ́ mi báyìí òótọ́ ló sọ Kàrímọ́ ti kọ̀nfàmù ẹ̀ Kàrímọ́ ló kọ̀nfàmù ẹ̀ sí pé Wùnmí ò lè gbélé mọ́ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ló lọ ń gbé Kàrímọ́ ti kọ̀nfàmù ẹ̀ ó ṣe máa lè gbélé kò ní lè gbélé ẹlẹ́dàá Mohbad ò ní jẹ́ kó nísinmi kò ní nísinmi a máa ṣí káàkiri náà ni títẹ́ máa fi rí justice fún Mohbad ò ní nísinmi ẹlẹ́dàá Mohbad ò ní jẹ́ kó sùn tó o bá ń sùn tó ń dijú báyìí Mohbad ló máa rí lójú oorun tó máa kó gbàdú fún ẹ Mohbad ló máa rí lójú oorun ẹni ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yẹn jọ ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ lágbára Èdùmàrè nǹkan tó ń dùn yín nínú kò ní dìbànújẹ́ fún yín mo gbàládùá fún yín ọkùnrin yín kò ní ya ìyàkuyà obìnrin yín kò ní yà bí Wùnmí ọmọ burúkú ò ní yà lọ́dẹ̀dẹ̀ yín gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ẹ ṣàmì àdúrà ẹ ní bímọ láǹgídí bíi ti Wùnmí ẹ ṣàmì àdúrà Wùnmí ò ń ṣọmọ kò ń ṣọmọ téèyàn fi ń tọrọ ọmọ láyé ó ṣe máa lè súnlé kò ní lè sùn èèyàn hurú abẹ́ yẹn á lójú oorun ẹ tún rí ọkọ ẹ sì wà níbi tó gbé sí wọn ò tí ì bò mọ́lẹ̀ kéèsì sì ń lọ millions of people ń wá justice fún Mohbad ìwọ ló ń sáré lọ tẹ́ẹ̀dì ilẹ̀ o tún tè lọ lóyún ó tán ṣé àtẹ̀rẹ́ pé ajá ni ẹ́ àwọn tó pè lẹ́lẹ́dẹ̀ tó pè ẹ́ lájá wọn ò parọ́ ṣe ti rí wọn wá ní kò lè súnlé ó ṣe máa lè súnlé kò ní lè gbélé ilé ò gbà ọ̀nà ò gbà ló ń ṣe wé ara gbà ilé ò ní gbà ẹ̀ ọ̀nà ò ní gbà ẹ̀ wàá máa ṣí káàkiri náà ni ọ̀ǹtì tó bá confess ọ̀ǹtì tó bá jẹ́wọ́ nǹkan tó mọ̀ nípa ikú Mohbad lágbára Ọlọ́run ilé ò ní gbà ẹ̀ ọ̀nà ò ní gbà ẹ̀ ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ọ̀rọ̀ Wùnmí nìyẹn o wọ́n ní kò lè gbélé mọ́ Kàrímọ́ ló yẹ fún wa ní information yẹn pé ilé tí Bella Shmurda gbà fún kò lè gbé bẹ́ẹ̀ mọ́ ó ti tibẹ̀ pa àti gbọ́ngbà yẹn náà pé Bella Shmurda gbalé fún pàtà rò pé kí ló kan Bella Shmurda pẹ̀lú à ń gbalé ok bẹ́ẹ̀ torí pé dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀ torí best friend ni wọ́n best friend ló wà tẹ Mohbad àwò pé yá ó possible bóyá ó kàn fi yẹn assist ẹ̀ abort ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó òun la ṣe ní kí bàbá Mohbad náà kàn file against lawyer kàn gba justice títí wọn kàn command Wùnmí kí bàbá Mohbad náà lọ ṣe DNA títí wọn perfectly ká lè mọ̀ ta ló mọ̀ sí bóyá Bella Shmurda ló ní ọmọ ẹjọ́ ẹ̀rín ló fẹ́ mi mú ní kí sáré wá fún yín ní